Mo kí gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri ní gbogbo àgbáyé níbikíbi tí ẹ̀ ti ń wò mí. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tí ẹ̀ fi ń wò mí, ojú náà mi á fọ́. Etí tí ìdẹ̀ fi ń gbọ́ mi, etí yẹn mi á di. Oréré bíyè létí yẹn mi á gbọ́. Lágbára Ọlọ́run Elédùmarè, èmi á rógun ẹkún. Ṣé rí ọmọ mú wá sórí ètò lónìí, ohun tó dálé náà lórí ọ̀rọ̀ àwọn òbí tẹ́rọ ọmọ wọn níléèwé gíga tán ìléyìnbó pé ní yunifásitì. Ṣé rí àdúrà mi sí yín òbí ni pé èmi á ṣàṣe dànù. Ìntí mọ́jọ́ àárọ̀ yín ṣe bí yé lọ́jọ́ alẹ́ ìmọ̀ra rógun ẹkún lórí rẹ̀ o. Ṣé wá rí ìmọ̀jẹ̀mí gbà yín lákòókò lórí ètò mo wálé ni. Ṣé rí ìjọba àpapọ̀ ti ṣòfin ẹ̀dẹ̀ ti fòǹtẹ̀lú pé ìwọ òbí o bá ti rán mọ́ rẹ ní Benin Republic tàbí Kotonu tọ́mọ rẹ̀ bá ti yà á yú sùkúrù tó yú léèwé níbẹ̀ tó lọ léèwé gíga ní Benin Republic àti ní Kotonu, wọ́n ní èmi aláǹfààní láti ṣiṣẹ́ lábẹ́ ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ni wọ́n fa gbogbo rògbòdìyàn ó wà ńlẹ̀ ìyára mi? Wọ́n fa gbogbo rògbòdìyàn náà ni pé tébà gbàgbé ní January ọdún àwa kan yà ràwẹ́rì ní sùkú níléèwé méjèèjì mẹ́sọ̀ ní Benin àti Kotonu. Ìgbẹ́ làṣírí rẹ̀ tú, àṣírí ń sàtú sọ́wọ́ ìjọba àti gbà ń lọ́rọ̀ ti wà ńlẹ̀. Wọ́n dẹ̀ ní ṣe ní yà ràwẹ́rì ní 500,000, half a million. Kan rà ní 1 million. Tí wọ́n bá dẹ̀ ti ràwẹ́rì nǹkan ìgbẹ́ ni wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà níbi wọ́n dẹ̀ yà mọ́ múwèé àwọn máa fi ṣiṣẹ́ lábẹ́ ìjọba. Ìjọba ní rárá o, pọ́n gbàrú rẹ̀ mọ́. Rí òun ó bani nínú jẹ́ nípa ọmọ mú wá sórí ètò Ọlọ́run Elédùmarè. Èmi ajá arógun ìbànújẹ́. Ṣé rí òun ó bani nínú jẹ́ níbẹ̀ ni pé ṣé rí àwọn tó ti parí iléèwé ní Benin Republic àti ní Kútọ́nù ní 2017 títí di àkókò tá a sọ̀rọ̀ ìjọba ti dán dúró lẹ́nu iṣẹ́. Ìwọ sàtífíkẹ́tì ẹnìkan ní wò ìyàn tẹ́ dá dúró lẹ́nu iṣẹ́ ara sàtífíkẹ́tì wọn nìyí. Ìyẹn èèyàn mi ìyẹn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà, ìjọ ìmọ̀ bá mi sí ẹ̀rọ prógámù kán ènìyàn kan gbọ́ prógámù kán òbí kan gbọ́, torí Ọlọ́run Elédùmarè èmi ajá arógun ẹkún. Òbí tó bá rán ọmọ rẹ̀ níléèwé ṣèbó fẹ́ kọ́ ọmọ kó ṣe rere láyé rẹ̀ ni. Ìyẹn òbí Ọlọ́run Elédùmarè má jẹ́ nsà èmi ajé nsà ṣe dànù. Lágbára Ọlọ́run kí a bá mi sí ẹ̀ prógámù kí a bá mi láìkì rẹ̀. Ìjọba àpapọ̀ fọ́ sí mọ́ o, má dẹ̀ jẹ́ kí ènìyàn tàn ọ́. Bẹ́ẹ̀ ènìyàn bá dẹ̀ tàn ìyẹn òbí má tanra rẹ̀. Tí n rí ìmọ̀ràn mi sí ìyẹn òbí tèmẹ́ pé ọmọ yín fẹ́ lọ sí iléèwé gíga tán ìléyìnbó pé ní yunifásitì tẹ́jọ́ mọ orílẹ̀-èdè Nàìjíríà, mà jẹ́ kọ́mọ rẹ̀ lọ sí sùkúrù ní Nàìjíríà o, kó náà lè láǹfààní. Ẹsẹ̀ ni mọ́la kó náà lè láǹfààní láti ṣiṣẹ́ lábẹ́ ìjọba. Èmi á ṣàṣe dànù, mo wí tèmi o.